ọkọ mi sìn ó lè ti àtẹ̀kànlẹ̀ gbọ̀n. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń tàgbò. bẹ́ẹ̀ ni ọkọ mi ò kí máa gbó. wọ́n máa gbó. ó lè factory fitted ni. àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni. single mother póríṣiríṣi o dábàá ti ń sọ ká máa là o. ẹyẹ jẹ́ ká là. single mother mi wà tẹ́ pé ó ṣì ń gba monthly allowance lọ́wọ́ bàbá ọmọ àbọ̀mọ́dé ṣì ń san school fees ọ̀kan jọ sí ni. ok ìyẹn kan. tó bá sọ single mother sọ pé òun single mother single mother ṣì ń gba owó. onígbò ní giver. single mother mi dẹ̀ wà owó school nìkan ni bàbá ọmọ jẹ́ ọmọ fẹ́ wọṣọ ọmọ fẹ́ jẹun kò sí ìtókùn òun lè sọ pé òun half single mother òun náà kò tí ì ṣe full single mother wọ́n ṣì ń bá san school fees ọmọ single mother tó wá tèmi tí wá mọ̀ mẹ́ta tèmi mọ̀ ilé kẹta tí mo wá mọ̀ ni pé wọ́n ti ẹ̀ rí gbà rárá kò dẹ́ pé wọ́n sọ pé wọ́n gba ọmọ ṣọ̀bọ́tọ̀ ni pé kéèyàn lóyún kó sọ pé èmi kọ́ mo lóyún tó ń dá tọmọ wọ́n gba ọmọ wọ́n ṣèkómọ wọ́n mú aṣọ fẹ́ gbẹ́ wọ́n tọ́jú ọmọ so ẹni yẹn lè kọ́ sọ pé òun single mother. tó bá béèrè pé bàbá ọmọ dà ó lẹ́tọ̀ọ́ gbà ní lọ láti sọ pé bàbá ọmọ ti kú. bẹ́ẹ̀ ni bí òkú ayé ni irú wọn ṣe jẹ́ so irú àwọn yẹn sì máa ń pè ní single mother mo dẹ̀ máa tó bá tó máa sọ pé ọmọ mi kíní kan máa àdúrà tí mi lè fún yín pé mo kàn máa ń wò lóhun tó bá ń bá mi sọ̀rọ̀ pé báwo mo yẹ ṣe mọ́nà tí báyìí sí tí mo ṣe fẹ́ ní ṣé o lè ṣe. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀dé mo kí yín wípé ẹ káàbọ̀ lórí ètò lẹ́ni ọ̀dọ́ obìnrin adúmáadán awẹ́lẹ́wà tí máa ní kí n máa hype wọ́lọ́ kí n máa hype wọ́lọ́ àmọ́ wọ́n wọ̀ tiẹ̀ nígbà tá a tún wá wò pé kóbìnrin lẹ́wà kò dáa tó kóbìnrin tún níwà kò tún dáa tó kóbìnrin tún lọ́pọlọ àwa rí i pé wọ́n tún kó mẹ́tẹ̀ẹ̀ta báyìí wọ́n tún kó sínú àgbọ̀n kan náà ọpọlọ wà ń bẹ beauty wà ń bẹ wọ́n kó ojú òṣùwọ̀n lẹ́nu iṣẹ́ wọn wọn ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn mi no this is a specification for my people ọ̀nà Oyinmomo a gbọ́dọ̀ mọ̀ wọ́n ju bẹ́yìn olólùfẹ́ wọn ṣe máa ń rí wọn lọ ẹ̀yin èèyàn mi lórí ètò Oyinmomo ẹ jẹ́ ká jọ kí arábìnrin Kudirat Ogunro Morenikeji tí gbogbo yín mọ̀ sí Kudi Alagbo ṣe wà pa. mo wà pa ẹ kú dédé wò yàrá lè máa ṣe mo gbà dédé wò yín náà ni àbí. orúkọ tèmi yí padà Kudirat Ogunro òṣèré ìtàgé ni mí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Kudi Alagbo pẹ̀lú ẹ̀fẹ̀ bẹ̀ ló máa jáde pẹ̀lú mo mọ̀ pé àwọn ṣòwò yàtọ̀ sí àgbò dáa pé ẹ̀ ń taṣọ. mo ní salon hairdresser tún ni mí òun ni Kudi Alagbo pẹ̀lú hairdresser wa máa ń ṣerun. ṣẹ̀ṣẹ̀ ń ṣerun. mo ń bírèdì gan mo lè bírèdì orí mẹ́ta léde. lóòótọ́ bẹ́ẹ̀ ni. ó dà ẹ̀ ń ṣerun pẹ̀lú acting ẹjọ́ oníṣòwò ẹ̀ ń tàgbò báwo lẹ ṣe ń pinra yín ẹ̀yin gangan fúnra yín báwo lẹ ṣe ń pinra yín. èmi náà tí mo ṣe rí ni ọṣẹ Ọlọ́run ni kò ń ṣe agbára mi because mi mọ bí tí strength yẹn ti wá bọ̀ Ọlọ́run ṣáà ló ń ṣe gbogbo ẹ̀ fún mi kò kì í ṣe mí náà. ṣé ojú kan lẹ ní ṣọ́ọ̀bù méjèèjì sí tàbí bóyá àgbo wà ń bí irun wà ń bí. rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí àgbo yẹn ń sin online mo ṣe ń ṣe kò tí ì sí working store a ṣe ń work on it but ti salon yẹn mo ti ń ràn salon yẹn for the past 14 years gbogbo àti mo bẹ̀rẹ̀ ṣe àgbo mo fi bẹ́ẹ̀ attend dáadáa mọ́ bọ̀ ìyẹn náà wà ń bẹ̀ à ń ṣe online so gbogbo nǹkan tí mo ṣe ń sìn mo ṣe ń ṣe online so tó bá ti yá máa hàn vílẹ̀ tẹ́ pé àwọn èèyàn máa wá láti máa rà. tó yàtọ̀ sí èyí tí mo ti béèrè lọ́wọ́ yín tá ti fi ṣẹ̀fẹ̀ láàrin ara wa ẹ jẹ́ ká mọ̀ yín ju báwọn olólùfẹ́ yín kan ṣe mọ̀ yín lọ wọ́n kàn máa ń rí yín lórí TV ibo la ti bí yín ibo lẹ ti dàgbà báwo lẹ ṣe wọnú tíátà mo mọ̀ wípé ó láwọn okùn kan náà táwa náà ti gbọ́ tó so yín mú pọ̀ ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ̀ àmọ́ ṣàjọ ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. mo jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta ní dáàdì mi Abẹ́òkúta ní mọ́yìn mi. ẹ gbáre wa bẹ́ẹ̀ ni tí kan bá ń dún báyìí sí Abẹ́òkúta in diaspora. mo ṣì ni wọ́n bí mi sí mo ṣì ni mo ti lọ sí primary school secondary school so mo ṣì ni mo ti dàgbà mo ṣì ni ẹbí wọn ni mọ́yìn mi ń tà
so ya bàbá mi náà mo làwọn náà ń tà so bí nǹkan iṣẹ́ àgbo yẹn kò ń ṣe pé mo kàn déédéé àwọn kan máa ń bí bí ìbò ń ṣe fíìmù ó ń bá àwọn èèyàn polówó rárá ibi tí wọ́n bí mi sí nìyẹn iṣẹ́ tí mò ń ṣe láti lè bọ̀ iṣẹ́ fíìmù mú mi ṣe mo wá gbélẹ̀ mo lọ ṣe iṣẹ́ tíátà. Ibo lẹ ti wá mú tíátà yẹn? Gbàtà báyìí ló ṣe bẹ̀rẹ̀ gbàtà ń ta eré ọmọ yẹn so along the line tí wọ́n lọ school tí mo lóyún so tí mo lóyún àwọn èèyàn máa ń wò pé eléyìí lọ gbóyún kíníkan máa pé èmi ò dẹ̀ mo jẹ́ àwọn kan tẹ́ pé mọ́ èmi mo jọ wọ́n wà active tí a bá ń ṣiṣẹ́ kan tí yóò bá lọ dáadáa mọ́ mi máa tún mú ṣẹ́ mi kọ́ṣà àti rówó iṣẹ́ aṣẹ́wó nìkan ni ọ̀hún ní báyìí ṣe ọ̀hún dẹ̀ gbé bùn bọ̀ tó bá pé iṣẹ́ kò síṣẹ́ tí mọ̀ mi ò lè ṣe tó bá yà ti máa mú owó wá tá máa fi jẹun so mo wá rò pé táwọn èèyàn ṣe ń mú mi pé ó ti lóyún kí mo lè ṣe ná mi fẹ́ máa jókòó ń di agbójá ibi tá ti ń tajà orí títì ni tẹ́lẹ̀ bá fẹ́ rajà ọjà ló fẹ́ rẹ̀ mi ló máa wò èmi dẹ̀ láìkí ẹnu mi dẹ̀ mú díẹ̀ so tó bá wọ́n mi lójú máa mọ́ ẹ lójú padà wọ́n á pé kí mo lè ṣe nǹkan ní báyà pé máa lọ kọ́ṣẹ́ irun ṣíṣe because mo fẹ́ iṣẹ́ irun iṣẹ́ yẹn náà mú mi so gbà tí mo rọ́jú ṣá mo wá ń dàgbò yẹn mo bímọ wá tí mo bímọ tán mo kàn lọ kọ́ṣẹ́ hairdresser because mi ìfẹ́ jókòó mi dẹ̀ sí gbogbo ò tí ì ṣàjọra wọn gbà ẹ̀ mo wá ṣọ́ lọ bẹ́ẹ̀ nìkan pé kí mo lè máa ṣe ó wù mí kí n ní ṣe ọwọ́ ó dẹ̀ tún wù mí kí n ṣe kí n rówó torí mo ní ìdí owó ní ipò tí mo wà yìí àtọ́jú ọmọ náà ti lójú ọmọ kan ní wá ní àṣọ ọkọ tó bá fẹ́ lọ kọ́ṣẹ́ irun wọn fúnyàn lówó ń bẹ̀ ó máa sanwó láti kó dẹ̀ ní ọdún tó máa fi kọ́ bọ́ èmi láyé determination ni gbogbo nǹkan máa pé ṣe bí ìyẹn ni ẹni wọn ní bọ̀ tó bá kọ́ṣẹ́ yẹn nǹkan tó máa wà lọ́wọ́ ẹ títí ayérayé ní sọ̀rọ̀ yẹn ni wọ́n tẹ̀lé pé tó bá kọ́ṣẹ́ ibi kíbi tó bá ń lọ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló bẹ́ẹ̀ lọ so tó bá lọ ṣiṣẹ́ nìkan tó ń sanwó oṣù fún ẹ tẹ́ni ẹ bá close shop ẹ̀ wọ́n náà ń lọ lẹ́yìn nìyẹn o wọ́n á lọ rọ́jú lọ kọ́ṣẹ́ irun so nǹkan tó fi yẹ kí ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ tíátà ti máa jáde nìyẹn so ìgbà tí mo lọ kọ́ṣẹ́ irun mo kọ́ fún 2 years so ibi tí mo ti wá lọ ṣe stylist so ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ṣọ́ọ̀bù wọn nílùú Péjú wọn náà ní the stylist ń bẹ̀ so mo wá lọ síbẹ̀ àtàtìgbà yẹn ló náà san lówó oṣù fún àgbà yẹn 2500 owó yẹn dẹ̀ pọ̀ nígbà yẹn náà fi bẹ̀rẹ̀ fún mi so tí mo yẹ di stylist ṣọ́ọ̀bù wọn ni from there mo wá pé ọ̀gá mi ní fíìmù ni from there máa ń lọ lé wọn máa lọ bá wọn ṣeré lé weekend máa lọ síbẹ̀ so wà tó yá a bẹ̀rẹ̀ sí ní jọ gbé tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ fíìmù ni ẹ̀pọ̀ dẹ̀ tí mú mi tẹ́lẹ̀ náà so wọ́n wá ní opportunity pé ibi tá a fẹ́ gbé obì sí. so tí ọ̀rọ̀ ṣe tíátà ṣe wáyé ni so àwọn ọ̀gá mi ọ̀dọ̀ wọn ni mo ti train. àti Ìyábọ̀ èèyàn dáadáa làwọn náà nínú gbòòrò ayé ó dáa jẹ́ ká wò láti ọ̀dọ̀ Kudi Productions Kudi Kudirat Ogunro ó ti di sinimá mélòó lẹ ti gbé jáde àbí. mi tí really ṣe fíìmù tèmi tó pọ̀ bẹ́ẹ̀ náà mo sì ṣe díẹ̀ bọ̀ nǹkan tó máa ń ṣe mí ni pé ṣẹ́rí ká máa produce ni ó máa ń rè mí lójú èmi máa prefer pé bí owó àti produce ni problem stress máa wà ń bẹ̀ because nǹkan tí mò ń ṣe pọ̀ so mo kàn máa ṣe kò ṣe pé bí àmì ò lè ṣe bọ́ ẹ mọ̀ gbogbo nǹkan àsìkò ni mo jẹ́ ìpínlẹ̀ pé mi ò kí ń rush àti produce movie mo lè kówó lẹ̀ kí ní kọ́kọ́ pè mí kí n wá act kò ṣe dandan kí n máa ní ẹ ti pa generator mo ti sanwó fún kinní kan ó ti rọrùn but mi kàn tí really ní time ní pé mo fẹ́ máa produce bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ kí nǹkan fìdí múlẹ̀ ká tó mú kejì so mo ti náà fún nǹkan tí mo ti produce but kò tí pọ̀ but èyí tí mo ti feature pọ̀ ju èyí tí mo produce lọ. nígbà tí àǹtí Ìyábọ̀ sọ fún mi pé Kudi o ṣé ìwọ ló máa ṣẹ́nu róòlù yìí o àbí sẹ́yìn lẹ lọ bẹ̀bẹ̀ pé àǹtí mi ẹ̀ẹ́dẹ̀ fi mí sí fíìmù èmi náà dẹ̀ lè ṣe báwo ni first role first appearance báwo ló ṣe jẹ́. mo ṣe lè gbàgbé tí mo first role mi nínú iṣẹ́ àǹtí Ìyábọ̀ tí máa kọ́ ṣe ń gbà yẹn kó jọ ti pátì kùkù pé ẹ̀pọ̀ mo ní pé ó wù mí bọ̀ pé bí ó wù mí bẹ́yẹn náà bó tó pé mo ti wọ́n bá wọn gbé mo ti wà rí láti pé mo ti wà ń bẹ̀ ẹni tàbí wá sí ní o ti yá bọ̀ tí mi time tó wá ló yá yẹn èmi ò tí ì ready because ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà tẹ́ pé mo kàn fẹ́ wá ọmọ ìfẹ́ kẹ́nìbọ̀dì kí ó ti wá sínú life mi for that time wọ́n wá ṣiṣẹ́ nílé wa so tọ́yẹ wá ya fíìmù àti Ìyábọ̀ náà ni so àlà pé ẹ̀ńtọ́ casting join yẹn ò tètè dé so wọ́n wá nídìí yẹn pé tí ó bá dẹ̀ tètè dé ó máa time ń lọ oúnjẹ time production owó so tọ́yẹ náà Kudi wà lókè ìjọ ìdẹ̀ ní off because mo ṣe ń ṣiṣẹ́ salon yẹn so ìjọ yẹn ní off day mi sí mo wà lọ́nà ṣe pé Kudi wọlé pé Kudi kó wá ṣe mo pé wá ṣe kí ṣé bẹ́ẹ̀ ni mo sọ pé ṣé bẹ́ẹ̀ mo sọ pé mo fẹ́ sáré ṣe èmi pé ẹyẹ kò ṣe kí n kọ́kọ́ lọ rehearsal kí n ṣe gbogbo ẹ̀ tani máa bọ̀ mí náà mo yẹ sá lọ nìyẹn sójà lọ sílẹ̀ pé èmi ò rí fíìmù mi tí ready at least èèyàn ṣàmà ní rárá ó má lè ṣe ìjọ yẹn Madam Ṣẹjẹ wà lórí set àti Liz da Silva ni mo fẹ́ bá act Madam Ṣẹjẹ náà wà ń bẹ́ wọ́n ní tán ìwà bọ̀ ní má wọrí mú ní mú mi sí má lọ rehearsal wọ́n ní kò má wọrí ó máa ṣe kọ́tọ́ ní kò ṣe yìí kọ́kàn mo ṣáà ń bẹ̀rù tó yẹ ní ṣe é ti máa act báyìí àfi bí rí mo ń ná àǹtí Elizabeth wọ́n ní ká jàjà ká máìmù ní mo bọ́ ṣe máìmù gbà èmi kàn gbé ẹ̀jẹ̀ ẹ̀mọ́ kan tó jẹ́ máìmì ẹ̀kọ́ tí mo ṣe bò wọ́n.
tẹ́lẹ̀ wọ́n ní ṣe pàtẹ́wọ́ fún mi ní ṣé tó ń ṣe nìyẹn. àtẹwà lára kọ́kọ́ start generator yẹn ni ó ṣiṣẹ́ lọ. orúkọ múfì yẹn gbà yẹn ní Agogo Èdè nígbà yẹn so mo kọ picture nínú ẹ̀. tí nígbà táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní rí i. so lẹ́yìn yẹn mo kọ̀ màtásí náà wá rí pa ọmọ yìí ó mọ̀ àti òkìní kan so tá bá ti fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n máa ń cast mi ìjọ kan mo kàn dé ọkàn fún mi ní script ni pé àmúdẹ̀ mo fi pé tó bá fún script ó fẹ́ ṣe major role ni so bàbá fún mi mọ̀ pé ta ni fún ọ̀nà mi mo ní pé kí n ka àyà mi tún já pé èyí tó tún fẹ́ gbélé mi lórí yìí ó pọ̀ mo yá ẹ̀ ṣe ni first minute máa pẹ́ pé mo ṣe lead role ni bàbá no regret máa ń ṣe báyìí táwà gba ẹ̀ mo kiri paint máa ń ṣe báyìí nínú iṣẹ́ yẹn so bàbá no regret mo wá ṣe ń gbà yẹn bàtọ́ sọ pé ọmọ yẹn tún ṣe dáadáa wọ́n tún feature mi nínú mi mo tún ṣe lead role èmi àti Sanyẹ̀rì gbà yẹn ẹnu òròfó so tí mo yẹ pé mo yẹ bẹ̀rẹ̀ sí ní feature ni mo pé but mi wá ti ń lọ rehearsal o cause àǹtí wọ́n ní group ìgbà yẹn a máa ń pè ní feature star wọ́n ní group gbẹ̀mí so mo ti ń lọ but ní rehearsal náà àná là dálẹ̀ àwa náà ni bí ọ̀gá gbẹ̀mí náà máa ń ṣe pé kí ló ṣe ọ̀gá àti àti lórí kámẹ́rà náà. so tí yẹn ṣe lọ nìyẹn. bọ́ ẹ jẹ́ wá bí yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní art 13 feature kí lẹ lè sọ pé ó jẹ́ ẹ̀bùn tẹ́ ní nínú tẹ́ fíìpò help yín tó ràn yín lọ́wọ́ láti lè ṣe torí pé lè búùyàn ni àbí torí pé kò jẹ́ alápẹpẹ kí lẹ lè sọ pé ẹ̀bùn tẹ́ ní. nǹkan tí mo rí tó kàn help mi pé character tí mo ṣe ń gbà yẹn ẹ mọ̀ pé mo ṣe ni mò ń gbé òṣèlú wọn mo ṣe náà lù but mo máa wà ní ẹ̀jẹ̀ díẹ̀ tó bá ní ká switch mo lè switch pé ìwọ ṣé ká fọ́gò ní ṣé ká bọ́dẹ̀ ká tún gbé another car so mo wá rí pé mò ń switch sí nǹkan tó bá ní kí n ṣe then gbàtọ́ tún ní kí n ṣe ní oró fún ìgbà mo mọ̀ pé mo máa ń sọ bìkọ́ mi kí n máa ń sọ̀rọ̀ ẹni máa ń sọ báyìí kí n máa rẹ́rìn but bọ́ pé máa ń sọ̀rọ̀ àwọn ènìyàn sọ pé àwọn máa ń sọ bí mo máa ń sọ̀rọ̀ so àwọn ọkọ méjì yẹn ó help mi kò sí nǹkan tó ń fi bẹ́ẹ̀ lò mí fún gbà yẹn délé tẹ̀mí náà wá ń ṣe àwọn nǹkan mi káwọn lè mọ̀ pé kò ń ṣe nǹkan tí mo lè ṣe nìkan nìyẹn. torí nígbà mi ẹlòmíì ò ń discover ara ẹ̀ ni mo ṣe béèrè ẹlòmíì lè wò pé àmọ́ oníbọ̀ kídìní kan gangan tó ní tó jẹ́ pé tó bá mú jáde àwọn èèyàn wò pé nǹkan ń gbénu ọmọ ìlú òótọ́. Kudirat Ogunrosi wà níkàlẹ̀ pẹ̀lú mi adẹ̀ ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ interrogation kọ ẹ̀mọ́ àjọ ń gbádùn ara wa ni kò gbà kólekóle àjọ òṣèṣe bá ara bá wá kẹ́ ó bá ara bá dẹ́pọ̀ ọmọ Mushin olóòṣà mo mọ̀ pé wọ́n máa ń bá yín lálẹ́ Friday kò lè bá yín lákọ̀ ó dà ẹ jẹ́ kí n béèrè láti ọ̀dọ̀ ọ̀gá yín tẹ̀ ti kọ́ṣẹ́ ní sáà kan àwa rí yín bẹ̀ ní sáà kan àwa ò rí yín bẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ yẹn lọ káàkiri pé ìjà ṣẹlẹ̀ mo mọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ tí ó wà ní inú ilé jújùjù àwa kan gbọ́ àmọ́ pé ìjà tó dẹ̀ ṣẹlẹ̀ yín àwọn èèyàn tó tún sọ gan wọn ni ìjà yẹn ó mi kú dí o báwo lẹ ṣe scale kí làwọn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ àbí kí làwọn ẹ̀kọ́ tẹ̀ rí kọ́ nínú pé mo báyàn gbé wọ́n dùn nǹkan kan mọ́ mi kò dẹ̀ ń ṣe mi mo ṣe ojú àṣebí wá padà hàn kí làwọn ẹ̀kọ́ tẹ̀ kọ́. àwọn èèyàn wọ́n sọ pé àjà mi ò àjà o because ṣé ẹ̀yin tí ọmọọṣẹ́ ti máa ń bọ̀ ọ̀gá ẹ̀jà àjà kò tiẹ̀ síjà láàrin wájú pé ẹ mọ̀ wọ́n ní tí ọmọdé bá tó lọ́kọ àwọn àdàmọ́ mi ìmọ̀ bọ́yé máa ń pòwe yẹn á ti jọ wà sí pẹ́ so àdẹ̀lẹ̀jọ wà náà forever lọ bẹ́ẹ̀ ní oníkálukú náà máa so mo dẹ̀ ṣe freedom mo gbàyè mo dẹ̀ kúrò ń bẹ̀ but mo yẹ kúrò mẹ́yìn náà kò jọ pé bóyá mo kúrò because mo sì máa ń jẹ́ síbẹ̀ mo sì máa ń lọ síbẹ̀ every time ẹgbẹ́ ká sì máa ń wà pọ̀ tó bá bẹ̀ ṣe nǹkan ẹ máa rí mi ń bẹ̀ tí bá dẹ̀ fẹ́ lọ bẹ̀ léèní mi ń kọ̀ kí tó lọ mo lè má débẹ̀ tí bá kọlẹ̀kùn wọ́n máa ṣílẹ̀kùn nítorí kí ni mi ò bá bẹ̀ jẹ́ kí n tó kúrò ń bẹ̀. torí ọ̀rọ̀ tá a gbọ́ ni pé ó ṣe gbé mi kò ṣe gbé mi ìyẹn wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀. ìyẹn pa wọn gbà kan pé bóyá nǹkan tí gbé mi ṣe wọ́n sọ pé Kudi ló ṣe é Yorùbá ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n torí àwọn èèyàn ń fà káàkiri ọ̀rọ̀ yẹn mo ní ọ̀dà tí Kudi bá dé fún rẹ̀ àá bí wọ́n pé báwo láàrin yẹn ṣe jẹ́. Gbé mi èmi tẹ mọ sẹni tó ń jẹ́ gbé mi mo tó àìpẹ́ bẹ̀rẹ̀ sọ́ọ̀sìn yìí òkè òun ni former PA àti àbọ̀. ẹ máa ná mi ẹ ti sọ mí di kẹ ẹ fẹ́ máa ná mi. òun ni former PA pẹ́ṣẹ́ PA lòun gbà iṣẹ́ wa èmi bíi family láti jọ jẹ́ so òun wá ṣiṣẹ́ òun gbowó oṣù so later mo dẹ̀ ìgbà tẹ́mi ti kó ń bẹ́ mo kàn rí pé nǹkan kan ṣẹlẹ̀ èmi ò mọ ẹni mi ìṣe mọ much nípa nǹkan tó ṣẹlẹ̀ nọ́dọ̀ online mo ti ń kà so mi really mọ gbé mi yẹn gan dáadáa tí n bá rí gan mi lè dá mọ̀. okay question number 1 wọ́n ti tọ̀mọ́lẹ̀ sí ẹ̀. a tún wá rí wípé nígbà kan ẹ jáde sórí social media lórí ẹ̀rọ ayélujára ẹ bẹ̀rẹ̀ sí ní farakí ẹ para gan ẹ láwọn ọ̀rọ̀ kan gbénú tí yín o pé tẹ bá dálẹ̀ tọ́ọ̀kì ò ní kó tán lọ́màgò ò ní rí fánlẹ̀
àwọn èèyàn wá ti ń retí kí lọ̀rọ̀ tí Kudi fẹ́ sọ àwọn èèyàn kan wá ní wọ́n bẹ̀ yín ni o pé kẹ́ má sọ̀rọ̀ àmọ́rọ̀ yẹn ṣì ń gbénu ìmọ̀ àwọn pé bẹ́ẹ̀ style ọ̀rọ̀ yẹn lè fi jáde àbí kí ni ọ̀rọ̀ yẹn so mọ́ ṣoṣo mọ́ bàbá ọmọ yín ni o àbóso mọ́ ọ̀gá yín ni o àbóso mọ́ àwọn akẹgbẹ́ yín lẹ́nu iṣẹ́ pé bóyá èèyàn kan fọ́ǹbù kan sí yẹn wá wò pé àgbégbá lámọ̀rọ̀ sọ àmọ́ táwa kan ò bá sọ̀rọ̀ kì í ṣe pé tí ojó kí ni ọ̀rọ̀ yẹn. Kò sí ìyèmí náà èmi ò kí wọ́n social media wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi mọ ìwà tó jẹ́ o. ó dẹ̀ pé wọ́n kà yín mọ́ àwọn tó ń lọ sóṣòdì. ok ṣé yẹn lẹ ń sọ tẹ́ ń bọ̀ wọ́n lẹ̀ ń ṣe. ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ nígbà yẹn pé èmi máa ń lọ sọ́jà àwọn èèyàn pé wọ́n máa ní pé wọ́n ń ṣe election kan mi tí bọ́ tàrí pé kí ni kọ but eléyìí dẹ̀ ṣẹlẹ̀ oníkálukú ló máa ní choice ẹ̀. lóòótọ́. so ẹni tó lọ fún gbá lọ fún ẹni tó lọ fún bílẹ̀ èmi náà máa lọ fún nǹkan tó bá ń wù mí but táwọn yẹn ṣe wá sọ kó tó jẹ́ kí mi wá sọ̀rọ̀ ni social media ń jọ yẹn pé mi kì í wá ẹ̀ lè rí mi kì í ṣe live video gan tí mo wà yìí mo máa ń sọ bójú máa ń tì mí. ẹni tó wá sọ̀rọ̀ yẹn ká ní pé kò ka group tí mo wà yẹn kò dárú pé fine mi ní kọ́kọ́ ni mo wà ní group yẹn àwọn kan náà ti lọ sọ̀rọ̀ mi ò sí ẹ̀ mọ̀ because ìjọ yẹn ni ọjọ́ táwa máa ń nájà tí mo máa ń lọ ra àgbo so tí má ti lọ bẹ́ẹ̀ yẹn látàárọ̀ máa tó rọ̀lẹ́ máa lẹ kí tó ráyè láti tẹ fóònù so gbàtí mi máa fi tẹ fóònù yẹn èmi wọ́n ti send fídíò yẹn sí mi àbí mo pa àwọn kan ti lọ dá ẹni yẹn lóhùn so ká mọ̀ pa àwọn kan ti lọ dá lóhùn èmi ò wá tún wá lọ dá lóhùn torí pé kán lè mọ̀ pé mo fẹ́ dá lóhùn tèmi máa ṣe nǹkan mi tó bá dúró sí báyìí wọ́n nà wọ́n kan tí mi sọ yẹn máa sọ lójú ẹ̀ mi tó máa ń sọ̀rọ̀ tí wọ́n pè mí nílé defend ẹ̀ bó torí bó ṣe ta èmi lára kókó mo wà ń bẹ̀ then nǹkan kan wà tó yẹ pé mo mọ̀ pé ẹnu ẹ̀kọ́ ló ti máa gbọ́ nǹkan tó sọ because tó bá kí n wá síbẹ̀ tó máa wá ń gba nǹkan tí èmi ò fojú ká ní pé mo fẹ́ tí gbọ́ mi ò ní sọ bó mo fojú mi báyìí mo fi rí mọ́ àpẹ́ ẹni tó ti help ẹ rí ó dẹ̀ mọ́ pé òun ló ní group tá a wà yẹn gbogbo wa tẹ́lẹ̀ ń bẹ̀ yẹn náà kò yí pé bóyá àníwá chop níwà bí àwa òkè bọ̀ èyàn tó bá ra pure water fún yàn nígbà téèyàn ní ìdè oore ló ṣe fún yàn àwọn tẹ́lẹ̀ tó pọ̀ ń bẹ̀ yẹn wọn kàn déédéé pọ̀ ń bẹ̀ kò dẹ́ ṣe ní fíìmù nìkan lẹ́nu yìí máa ń ṣe oore fún so mo pe ìwọ tó pé mo ti rí ẹ mo dẹ̀ mọ̀ mo ti rí ní àìmọye ìgbà dé nǹkan méjì ló dárúkọ nínú fídíò tó ṣe tó pé òun ṣe ó wá síta láti jẹ́ káwọn fans ẹ fi pé èèyàn dáadáa ní ẹ Sìlèmí fi wá ṣe fídíò yẹn pé kó lè rí pé ọ̀hún kì í ṣe bẹ́ẹ̀ ó fẹ́ máa play saint lójú àwọn fans ẹ ò dẹ̀ ń ṣe èèyàn tó pera ẹ lèmi ṣe wá join láti wá sọ̀rọ̀ kò ní pé bí mo fẹ́ káwọn kan bọ̀ tí mi ì lè pé láti sọ pé mi ò ní nọ́mbà ẹ̀ so ibi tí mo ti lè pass message yẹn fún cause òun náà ibẹ̀ ló wá pass ẹ̀ sí tá a fi rí èmi náà ṣe lọ pass ẹ̀ fún bẹ́ẹ̀ padà cause òun náà ara wa ni kò lè ẹyẹ ká yọwọ́ skin it's true so mo pe lẹ́yìn ìgbà yẹn gan tó fẹ́ parí lẹ́yìn ìgbà yẹn mo ṣe máa sọ nǹkan tí mo sọ lójú kò dé lè different kò lè parọ́ ẹ̀ fún mi cause ó mọ̀ pé mo mọ̀ nǹkan tí mi ń sọ so ẹyẹ ká yọwọ́ skin kò ṣe gbogbo wa náà ni kéèyàn kan máa fi pé gbogbo wa ni posh gbogbo wa ni gẹ́tà mọ́bí tá ti jáde tá ṣe máa present ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni but mi kàn fẹ́ kéèyàn máa fi kó máa fi aṣọ dúdú bora nu lé kó máa wọ funfun ta kó máa fi káwọn èèyàn máa fi ìpè èèyàn dáadáa ní ẹ but no jẹ́ káwọn èèyàn mọ bó ṣe rí tí mo ìwà tí èèyàn bá ṣe nǹkan tó dùn mí ojú ilẹ̀ ti máa mọ̀ mo máa lejú pa ni tàbádẹ́ padà máa padà ó ṣẹ̀ mí inú mi dẹ̀ ti tán ní ẹ̀bọ̀ tí kíní yẹn dùn mí jọ yẹn gbogbo bí ẹni tó sọ̀rọ̀ ní pẹ̀lú tó pé mo mọ̀ pé ìwọ náà títí máa wá joyè ṣàgóńbúgò ó wá wá sáwọn ló yẹ kémi wá ṣe fídíò yẹn so láti gbẹ̀mí tẹ̀ ti gbàgbé gan sẹ́. èmi náà rí pẹ́ ti gbàgbé mo rí pẹ́ ti gbàgbé ó dẹ̀ jẹ́ ká wo single parenting ìgbà kan náà ẹ ti sọ rí ẹni kò easy anybody dẹ́ mọ̀ bùkátà ọmọ in fact kò sáàbọ̀ ọmọ lóòótọ́ àmọ́ kó bí ọmọ gan kó má ju rándú lọ báyìí ọmọ ni bùkátà dẹ̀ ni báwo lẹ ṣe ń cope torí a rí pé kò ṣe pé ẹ tí ì fi orúkọ dádì kan kún orúkọ yín àbí bóyá dádì dẹ̀ ti wà ń background tí ẹ daṣọ bò wọ́n pé eléyìí kọ́ má lọ gbà mọ́ mi lọ́wọ́ àwọn ọmọ tó wà ń tà ń sìn. How has the journey been? Báwo ni ìrìn àjò yìí? Kò easy o bọ̀ adúpẹ́ fọlọ́run náà nínú kò easy náà ó padà easy náà ni nǹkan tẹ́mi fún wọn àyèmọ́ yẹn tó máa ń DM mi pé single mother làwọn o kí n máa pẹ́ single mother póríṣiríṣi o dábàá tí ń sọ ká máa là o jẹ́ ká là. single mother mi wà tẹ́ pé ó sì ń gba monthly allowance lọ́wọ́ bàbá ọmọ àbọ̀mọ́dé sì ń san school fees ọ̀kan jọ sí ni. ok ìyẹn kan. tó bá sọ single òun náà sọ pé òun single mother single mother sì ń gba owó onígbò ní giver single mother mi dẹ̀ wà owó school nìkan ni bàbá ọmọ jẹ́ ọmọ fẹ́ wọṣọ ọmọ fẹ́ jẹun kò sí ìtókùn òun lè sọ pé òun half single mother òun náà kò tí ì ṣe full single mother wọ́n ṣì ń bá san school fees ọmọ single mother tó wá tèmi tí wọ́n mọ̀ mẹ́ta tèmi mọ̀ ilé kẹta tí mo wá mọ̀ ni pé wọ́n ti ẹ̀ rí gbà rárá kò dẹ́ pé wọ́n sọ pé wọ́n gba ọmọ ṣùgbọ́n ni pé kéèyàn lóyún kó sọ pé èmi kọ́ mo lóyún tó ń dá tọmọ wọ́n gba ọmọ wọ́n ṣèkómọ
wọ́n mú aṣọ fẹ́ gbẹ́ wọ́n tọ́jú ọmọ so ẹni yẹn lè kọ́ máa sọ pé òun single mother. tó bá béèrè pé bàbá ọmọ dà ó lẹ́tọ̀ọ́ gbà mí lọ láti sọ pé bàbá ọmọ ti kú. bẹ́ẹ̀ ni bí òkú ayé ni irú wọn ṣe jẹ́ so irú àwọn yẹn sì máa ń pè ní single mother mo dẹ̀ máa tó bá tó máa sọ pé bàbá ọmọ mi kíní kan máa ní advice mi lè fún yín pé mo kàn máa ń wò lóhun tó bá ń bá mi sọ̀rọ̀ pé báwo mo yẹ ṣe máa ní tí bá explain tí mo ṣe fẹ́ ní ṣé o lè ṣe because èmi mo ṣiṣẹ́ sí mi ò ṣe nítorí pé kí ni mi fẹ́ kí ọmọ mi oyún tí mo ní mi fi further mọ̀ sí mi lọ sí school but mo fẹ́ kí ọmọ mi kó kàwé òyìnbó tó bá ní kí n wá sọ tí n bá lè sọ tí n bá ti fọwọ́ tó àǹtí dá mi a bá mi sọ. olórúkọ mi náà tiẹ̀ tún wà ní. so mo kò síṣẹ́ tí mi ò ṣe láṣẹ pé ni mo fẹ́ rán ọmọ mi lọ sí school so láti kindergarten tó fi university èmi ni mo san school fees so mo ṣe lè pẹ́ ra ma single mother. why are you down still single but you are pretty. ẹ dáa kó ṣe pé èrè tó star kó ṣe pé àwọn kò máa sùn sórí díẹ̀ àti tó wá kan yín mọ́lé gọbọ ẹ gbà kí ló dé. very soon. very soon. gbogbo nǹkan ló lásìkò. but ṣé yàn kan ti wà. bẹ́ẹ̀ni. àwọn tó ní ká béèrè aláìkíkúdi alágbèkúdi hello ẹ̀klẹ́ ẹ gbọ́dọ̀ máa kọ́ about to marry ẹ gbọ́dọ̀ máa kọ́ ní nǹkan tí ò dáa kò dáa bẹ́yẹn. so àwọn productions tẹ̀ ti ṣe lẹ́nu industry a rí pé nígbà míì wọ́n á ní industry olójú méjì ni wọ́n á bẹ̀rẹ̀ rìn lẹ́ni tó bá ti dọ̀la ọ̀tọ̀ nìkan tó máa ṣe lẹ́yìn ẹ̀yin àtàwọn akẹgbẹ́ yín a rí pé no friend no foe ẹ lọ́tà ẹ lọ́rẹ̀ ẹ ní kòríkòsùn bóòrí mi ò sùn o bóòrí mi jẹun o kébi má bàa pa ẹ o báwo lẹ ṣe ń navigate torí nígbà míì náà a rí pé àwọn kan wà ní sàwáwù wọn jọ ń rìn tàbá ti rí fọ́tò wọn àárín wọn báwo lẹ ṣe dá ṣe lórí ìjà. ẹ mọ̀ pé tí gbogbo àwa kan náà kọ́ ni gbogbo wa jọ ní ẹlòmíì ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ ó máa ń wá best friend kiri ni best friend máa ń ràn nínú ẹ̀jẹ̀ lómi tó bá ti mú kan tó fèlè á tún mú mi. ọ̀rọ̀ burúkú tó ń kẹrin. tó bá ti mú kan á tún mú mi bọ́ èmi ibi tí mo ti kọ́ṣẹ́ mo ti rí ṣe pé ó dá kí o rí nǹkan for example kò dé work on it you come as an experience èmi sì tí bàbá pé kí n advice òun máa ní à nígbà tí mi rí advice mi fúnra mi pọ̀ èmi àtọ́lọ́run àjọ plan life fún mi sọ mi tí mo yẹ kò sí máa advice ó lè máa pọ̀ advice ti máa gùn jù wọ́n dẹ̀ sáyé fast track ni wọ́n fẹ́ so ẹlòmíì èmi náà mi sọ pé mi náwọn ọ̀rẹ́ o ó máa ń ṣẹlẹ̀ kéèyàn ní kó náà rẹ̀ kó die wàá tún mú mi but èèyàn gbọ́dọ̀ máa fi ọgbọ́n ṣe má tó fẹ́ jẹ́ ọ̀ṣàká jẹ́ ọ̀ṣàká wọ́n fẹ́ jẹ́ ọ̀ṣọ́kò ṣe understand kan wà ní middle má lọ gbọ́rọ̀ ilé nǹkan tó bá tèmi ṣe wà pé àwọn tí mo ṣe jẹ́ tí n bá gbọ́rọ̀ ilé àbí ilé yìí ń jà lélẹ̀ rojọ́ fún mi tó bínú mi ní lọ sọ fún un because tí má lọ sọ fún pé tó yẹ bínú ọ̀rẹ́ mo dẹ̀ sọ pé ọ̀rẹ́ mi ni wọ́n eléyìí náà máa bínú padà á wá sọ tiẹ̀ máa sọ ṣé mo fẹ́ kọ́ settle ni àbí mo fẹ́ kọ́ tún máa hot sí so mi gan máa mi sọ pé wọ́n tó fi sọ fún mi ní sọ fún ẹ tó lè mi ìfẹ́ kẹ́ ẹ jà so títí ẹ mo máa gbọ́ sínú mi tẹ́ náà máa mọ̀ náà ẹ parí ẹ̀. ṣé inú yóò wà ní ewu. máa ń toilet. mo fẹ́ béèrè pé tálẹ́ wá máa ń sọ fún. mo máa ń jẹ́ kó wà nù mí má kàn máa wọ̀ báyìí kò mọ̀ nǹkan tí mo ti jọ gbọ́ bọ̀ ẹ ṣáà máa já. ẹ fàgbọ́ fún ọ̀ṣun. you understand nǹkan tí mi máa ń ṣe nìyẹn so ẹ̀dẹ̀ lè rí èmi ò ní best friend Dami ní best friend mi àti Dami òun ní best friend mi ní best friend di o mi ní best friend but mo lọ́ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi dẹ̀ wà okay. ìyẹn across board ó dẹ̀ jẹ́ kí wọ́n á gbé yín dé lẹ́nu iṣẹ́ àgbò tẹ́ ẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ jogún mọ̀ iṣẹ́ tẹ́ ti ń ṣe láti kékeré ǹjẹ́ ó sì nǹkan kan fún àwọn tí ò kì í gbàgbọ́ tẹ́ ẹ rí i pé ìgbà tẹ́ni gbé ìṣòro yìí dé kàyéfì ni àmọ́ lọ́la ọlọ́run lọ́la àgbo ìṣòro yẹn dẹ̀ ó easy àbí bóyá àìsàn yẹn gan kúrò ńbẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àgbo yìí tí mò ń tà yìí ọlọ́run jẹ́ ká rí wàhálà irinṣẹ́ wọ̀dẹ̀ ní dojú ìjà kọ wa èmi mo máa ní kán kó alágbo náà láì lẹ̀ kán kó 100 ilẹ̀ mi kì í fọ́ ẹ̀rù dẹ̀ kì í bá mi torí ọlọ́run ló sọ pé kí n bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ ló kọ sáwá tí mo ti bẹ̀rẹ̀ mo rí pé ẹ mọ̀ pé tẹ́ bá ń ṣiṣẹ́ ẹ padà mọ̀ pé ọlọ́run ló ń bá yín ṣe ọlọ́run àkọ́tẹ́ pé mo ti tàgbó fáwọn ọkọ̀ tó máa ti ní ilé kan èmi màá sì máa lọ pé pásítọ̀ màá sì máa lọ pé àfà àwa èmi mo lè mọ àwọn nǹkan tí mo máa ń dojú kọ máa pé bá tó sọ kí ni iye ò tó yẹn lẹ́tà tó bá padà gbọ́ sílẹ̀ tí wọ́n padà fún nǹkan tó fún ni òun máa ṣe o kí ni kan so òdojúkọ pọ̀ lóríṣiríṣi then ọlọ́run kàn gbà fún mi lè sọ pé mi ì sẹ́mọ́ tọ́lọ́run mi ì mọ́ tí mo yẹ ṣe ọlọ́run ni so gbogbo tí mò ń fún lágbo mi dẹ̀ kí n fún wọn lágbo pé ẹ gba ẹ lọ lò pé bí a máa ní kí ni ó máa ṣiṣẹ́ ọlọ́run ni máa fi ń tì kò sí máa sọ fún èèyàn pé àwọn àgbókàn àtẹ́pẹ́ ìlérí kí n polówó péjì mi tó bá bá mi sọ̀rọ̀ máa ní pé ṣe rí àwa ń try best wa ni ọlọ́run ló ní final solution àwa kò ń try ni so tọ́lọ́ tó bá wo péjì mi gbà mí gan mi kì í fi bẹ́ẹ̀ polówó fertility torí ẹlòmíì máa fi pé tó bá ti fóun lágbo
kó perform magic ẹjọ́ èmi kọ́ lọ́lọ́run tó ń pín ọmọ mi ìdẹ̀lẹ́ máa bá wọn pọ̀lẹ́ má worry tí má ti fún yín báyìí in 2 months time 3 months time àti mi lè mi báyọ̀ tàgbó kí n fún one time báyìí pé ọlọ́run kò máa fi sí lọ́wọ́ so lọ́lọ́run ṣe ń bá mi ṣe tí mo ṣe ń ta ọlọ́run jẹ́ kí n ṣe mi kó dojújà kọ àmín èmi náà bá yín ṣàmì ẹ̀ ẹ wá jẹ́ kí n béèrè nígboro náà a máa ń gbọ́ pé èèyàn lásán ń tàgbò. ti gbọ́ dáadáa. wọ́n léèyàn lásán ń tàgbò kódà wọ́n ní tó bá tiẹ̀ fẹ́ lọ rà gan-an tó o bá pe àwọn èdè kan bóyá àwọn ọ̀rọ̀ kan wọn ò ní mọ̀ pé bóyá ọmọnù yàrá ni ẹ́ àbọ̀mọnù ilé ni ẹ́ bọ́n ṣe sọ nìyẹn o mo dẹ̀ ní ó da tálágbó bá dé á béèrè torí ẹlòmíì lè fẹ́ kọ́ṣẹ́ àgbò àbí kó fẹ́ wọnú àgbò kóun náà ti gbọ́rọ̀ àwọn nǹkan tèmi náà ti gbọ́ yìí ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ni àbí ó ní díẹ̀ nínú. Kó tó ṣẹlẹ̀ ní pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí mi ṣẹ̀ṣẹ̀ máa ń gbọ́ every time máa ń gbọ́ sọ pé àwọn tó bá ń tàgbò àwọn ìṣèyàn lásán máa ń nẹ́gbẹ́ so ìgbà míì máa ní tí bá bí mí sí pé máa ní pé ọmọ anẹ́gbẹ́ kọ̀kẹ́ tó lọ máa jẹ́ kẹ́ mọ orí ẹgbẹ́ tí mi ń sọ o torí nǹkan tó bá ti tẹ́yìn bá tó wù bá ti àbáni máa ń sọ Yorùbá tẹ́yìn bá ti bọ́ọ̀lù ẹni lóhùn kò sí bá sọ pé à ń ṣẹgbẹ́ fún ẹ̀ à ń ṣẹgbẹ́ ìbọn ẹlòmíì ò ní dúró gbọ́ explanation à ń ṣẹgbẹ́ yẹn a ní mo sọ fún ẹ kò wá ní sínú ẹgbẹ́ mi ò sínú ẹgbẹ́ wà fún gbogbo àwọn iléèwé ọmọ so ẹgbẹ́ yẹn dẹ̀rẹ̀ ọ máa ń ṣe pé a máa ń dáwó ọ máa dáwó so ṣé nǹkan bí èèyàn bímọ ni àbó fẹ́ ṣèyàwó nínú ẹgbẹ́ yẹn owó yẹn la máa kó wọ́n máa fi lọ support yẹn wọ́n á mú aṣọ wọ́n á ṣàtà mọ́tò wọ́n á lọ yẹ ẹni yẹn sí so inú ẹgbẹ́ yẹn náà ti máa ń fi òfin lẹ̀ bí àwọn tó wà tí ò dàbí èèyàn kan jà bíjọ́ kan sìn mo lọ rajà lọ́jà mi àti gẹ́ẹ̀kan nǹkan kan ṣẹlẹ̀ ní ọjà àbẹ̀ náà a ti lọ sọ́dọ̀ yẹn ẹgbẹ́ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n bá wa yanjú ẹ̀ so nǹkan tẹ́gbẹ́ yẹn wà kò wá sọ ẹgbẹ́ mi táwọn èèyàn máa ń sọ yẹn kò kí ń yé èmi kò ń ṣe ẹgbẹ́ tó máa ń ṣe ẹgbẹ́ físíkà ni o kò ń ṣe ẹgbẹ́ tó ń fò ó níbi tí wọ́n ti ń ṣe mítìn wọ́n á dẹ̀ dábàá ṣe mítìn tán tó ń sọ nǹkan àdá wọn akọrúkọ so àwọn mítìn bẹ́ẹ̀ but àwọn mítìn gbé lọ sí ibò then àgbo tá a máa ń rà lóòótọ́ ibi tó ti máa ń rà lèmi náà ibi tó léwu wọ́n ti ń ra àgbo ni mo ti ń ra àgbo because ibẹ̀ yẹn tó bá kí n ṣe léwu ọmọ o lè ra gbóǹbẹ òfin yẹn ó tó ṣe ti wà láti ayébáyé nìyẹn so tẹ bá wo àwọn fídíò mi kan pé ilẹ̀ lẹ́nà máa ń kó sí kán kó ọjà yẹn sílẹ̀ so tó bá débẹ̀ o ní láti mọ nǹkan tó fẹ́ rà o lè débẹ̀ ní sọ pé ẹjẹ iṣẹ́ ní kinní kan wọn ní dẹ́ lóhùn so kíní iṣẹ́ ní kinní kan yẹn ó máa lọ sí ìṣẹ̀lẹ̀ ọmọ lọ bìrì ni kò ń ṣe bí ìṣẹ̀lẹ̀ ọmọ ti ń nájà gangan so bẹ́ẹ̀ gangan lèmi sí ń nájà tó wé kí ni ilé ọmọ ni mí so tó lè máa sọ pé alágbo pàmò mi ṣe ní pàràgà o ilé ọmọ ní ọkọ̀ tó yàtọ̀ sí àwọn onípàgàlẹ̀ máa tó máa ti kó sí kí tó ti máa rọ omi sí tó ń kiri yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀ fàyè gbà ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó ń bí da láti gbé kinní yẹn sórí pé òun kiri nígbà kan bọ̀ nísìnyìí náà ṣẹ̀ ti ń wò wọ́n bọ̀ nígbà yẹn tó bá gbà lórí wọn bó máa fọ́ mọ́lẹ̀ ni wọn ò fàyè gbà rárá pé bóyá kéèyàn máa gbóhùn kiri àgbo tó ti rọ omi sí so téèyàn bá fi lọ̀ mí pé onípàràgà o eléwé ọmọ ni mí egbò àtewé là ń tà so tó bá wá bá wàhálà máa kà fún wọn ló máa lọ kí fúnra ara ẹ̀. òdẹ̀bọ̀ ẹ máa sọ fún bó ṣe máa kí bẹ́ẹ̀ ni kò ń ṣe tí wọ́n wá ń kiri ń sọ pé máa mísìlẹ̀ kò ń ṣe ọ̀dọ̀ eléwé ọmọ. so àwọn ẹgbẹ́ yẹn àwọn èèyàn tó máa ń sọ pé kó yẹ kí n là kó lè yé wọn. ṣé mo ní sàwọn ní fíìmù àní ẹgbẹ́ ọmọ anọ́ndà ta ni mo wà máa anọ́ndà Ìyábọ̀ Òjó kíní kan Future Star kíní kan so bíi ẹ̀wọ̀n sọ àwọn tó ń ṣe union náà wọ́n ní wọ́n máa ṣe meeting wọ́n ní ẹ̀rọ àwọn ẹgbẹ́ yẹn kẹ́tí wá wo àwọn tó ń tata àwọn aláta wọ́n ní ẹgbẹ́ alálùbọ́sà wọ́n ní ẹgbẹ́ oníyọ̀ wọ́n ní ẹgbẹ́ oníṣúgà wọ́n ní ẹgbẹ́ so àwọn ẹgbẹ́ yẹn àwọn tó bá ń ta ọjà wọ́n máa understand pé kò sí nǹkan tó fẹ́ sọ pé fẹ́ tà nínú ọjà tí ò ní ṣe ẹgbẹ́ kò kí ń ṣe ẹgbẹ́ táwọn míì máa ń sọ ẹgbẹ́ tó máa jókòó ó máa ní days ó lè pẹ́ ẹgbẹ́ ẹlòmíì Monday aago 2 títí aago 4 wọ́n máa parí wọ́n máa mú rìpọ́ọ̀tì wá Ìyálágbájá kò dáwó last week Yàtàmẹ̀dò kò dáwó kinní kan wọ́n ní Ìyálágbájá bímọ ìjọ́ wo la máa lọ wọ́n máa yan èèyàn tó máa lọ síbi ibẹ̀ àti owó so orí ẹgbẹ́ tó máa ń ṣe nìyẹn. ẹ wá jẹ́ ká wò ó dá nígbà tá ẹ sọ̀rọ̀ ẹgbẹ́ yìí mi gan fẹ́ but wọ́n máa ń sọ pé torí àwọn onífíìmù náà ká má parọ́ ká má jalè ògúnrè ká má parọ́ ká má jalè àwọn onífíìmù rántí pé mo ti interview màmá kan tó yẹ pé nínú iṣẹ́ àgbàlagbà ló má sábà ṣe ìyẹn àjẹ́ in court wọ́n dẹ̀ máa ń sọ pé wọ́n sọ ní ibùbí tọ́jú kù sí náà rẹ̀ pé lóòótọ́ wọ́n ti wá bá wọn rí nígbà kan àmọ́ àwọn ṣáà ṣé wọ́n ti wá bá yín rí bóyá àwọn tó tún wá jẹ́ ẹgbẹ́ nínú ẹgbẹ́ ayé wà nù ayé. wọ́n lè wá bá wa jẹ́nzílà wa. jẹ́nzílẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ pa.
ẹ̀yin tàṣàkẹ́. Kò sí yẹn ní believe your mom, we are all pure. Kò sí kankan. Àwọn wá bá mi o. Ó yẹ jẹ́ ká wá wo NAFDAC, ìyẹn àjọ tó ń ṣe ètò ààbò oògùn lílò oúnjẹ jíjẹ. Ṣé àwọn ṣẹ́yìn ní NAFDAC? Ṣé báwo lẹ ṣe appropriate ẹ̀? Ṣé ìkan wà tẹ́ ti fúnrara yín tò pọ̀ tẹ́rí pé ó dẹ̀ wá padà ṣiṣẹ́ fún kinní o, ó ti di recipe? Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìgbà tí mo bẹ̀rẹ̀ àgbo yẹn, owó tí wọ́n bá fẹ́ ṣe nǹkan láyé yìí náà, èèyàn gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹ̀ ní ìlànà tó tọ́ pé wàá jókòó wàá fẹ̀yìn tán tó pé kò ní àṣẹ wọ́n ti dé ni. So ìgbà tí mo bẹ̀rẹ̀ àgbo, NAFDAC kò kì í fún egbò nínú, yes wọn kì í fún egbò, so mo ní láti ṣe liquid. So àwọn nǹkan tí mò ń kí sí keg òun ni mo ṣe sómi tí mo dẹ̀ submit. Ìgbà tí mo dẹ̀ submit ẹ̀ first one ó lọ, ó dẹ̀ di time tó dẹ̀ yẹ kó jáde, ó dẹ̀ jáde, ó dẹ̀ fún mi, but ìgbà tí wọ́n kọ́ ṣe mo ṣe mistake kan, but tí n bá gbé lọ NAFDAC mi ní mọ̀ pé mo ṣe mistake wà. So ìgbà tí mo gbé lọ NAFDAC tí èsì yẹn jáde, mo wá rí ibi tí mistake wà tí wọ́n approve ẹ̀, mo dẹ̀ lọ ṣe correction, mo dẹ̀ tún submit ẹ̀ again, wọ́n dẹ̀ padà approve ẹ̀. Torí nǹkan tí ó máa ń jẹ àwọn èèyàn lógún nìyẹn pé nǹkan tá a fẹ́ lò, ṣé àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àbí àwọn àjọ tó ń support ẹ̀ NAFDAC ṣé wọ́n ti certify ẹ̀ kó tó di pé mo mọ̀ wípé ẹ ní ìlú Abẹ́òkúta lẹ ti wá. Bẹ́ẹ̀ ìlú mi dága jẹ́ ó ṣe yan gan. Àwẹ̀ dùn ó ṣe. Kí lórúkọ ọba tó wà ní ìlú yín? Ṣé ọba Aláké? Aláké of Egbaland. Ọba wà ní Jẹ̀bú, kí ni orúkọ tí à ń pè? Ìbá mo ṣe fẹ́ mú orúkọ ọba Jẹ̀bú ní Abẹ́òkúta. Àkọlé ọba yẹn ṣebí Aláké ló wà lẹ́gbà, bàbá gangan lórúkọ. So àkọlé ọba tó wà ní Jẹ̀bú. Ṣé mo pẹ́ ti gbàgbé? Mo sọ fún yín láti bẹ̀rẹ̀ pé mo ṣe náà bí mi sí. Ọba wà lÉkòó, kí lórúkọ ọba tó wà? Ọba Èkó. Mo ṣe Lagos Island kí ló ń pè wọ́n? Mo ṣe náà bí mi sí. Kí ló ń pè wọ́n? Ṣètò Èkó yẹn. Ṣètò ẹ̀ṣẹ̀ jẹ. Èyí tó ti jẹ tẹ́lẹ̀. Ìjì yìí tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọdún mélòó ló ti jẹ? Èmi ti ẹ̀ láìkì yín lọ, ètò eléwé ọmọ àbí ẹ jẹ́ kí wọ́n bèrè lọ́wọ́ yín. Ewé tí wọ́n fi ń jẹ oyè, kí lorúkọ ewé yẹn? Ewé àkókò. Ewé àkókò, wonderful. Ó dà, ta ló kọ́kọ́ já ewé gbégbé nínú igbó? Dádì mi. Dádì mi. Kàlájà fún. Mọ́yìn mi. Sisi Kudi, ẹ jẹ́ kí n wá bèrè lọ́wọ́ yín. Nígbà kan ẹ ti sọ rí, ẹni ẹ gbà pé olójú méjì mẹ́ta mẹ́rin làwọn ọkùnrin. Pé ẹ dẹ̀ fi bẹ́ẹ̀ mind. Ẹ mọ̀ ẹ gẹ̀ẹ́tì ẹ̀ kọ́kọ́ yín ní alábàárìn ní ìta tí ò ṣẹ̀yìn nínú ilé. Ṣé àwọn pé dáàdì kan ti wà ní bus stop báyìí, ó kọ̀ kẹ́ wọlé. Adẹ̀ tún mọ̀ pé Yorùbá sọ pé òòṣà obìnrin jẹ́ ń pé méjì kò dénú. Báwo lẹ ṣe fẹ́ yọ láàrin yẹn tó yẹ pé tí dáàdì bá ṣe mistake ló 4 days ń bẹ̀ yẹn tán lo 3 days lọ́dọ̀ yẹn ẹ̀ ní kanra tó rẹ̀ ti sọ ọ́. Ọ̀gá o. Mo ka yín mọ́kàn náà rí, mo kadà gẹ́ẹ̀tì yín. Ṣé nígbà yẹn mo wíyá mo mọ nǹkan ni. Ìgbà yẹn dà pé mo ti mú nǹkan but máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ó yá ẹ jẹ́ ká gbọ́. Mo ti padà kó jẹ, bọ́ mi ò kó jẹ tán o. But fact ṣì wà nínú ẹ̀. Lóòótọ́ mo sọ ń gbà yẹn pé tí bá gbọ́tọ́ headline tán fún yẹn mi kọ́ mo sọ o. Tèmi ṣe sọ́kọ́ nìyẹn o. Ìgbà tèmi gbọ́ headline yẹn ó ṣọ́ọ̀kì mi. Ó ṣọ́ọ̀kì wọn bá kọ́. Nǹkan tèmi sọ ni pé tí àwọn obìnrin àwọn tó ti marry tí wọ́n bá padà máa ń register sí mind wọn pé mi mọ̀ bóyá journey tèmi pé ọkùnrin like now mo ti marry nsìn tọkọ mi máa sọ pé àwọn nìkan ni baby wọ nìkan because ọkùnrin máa jẹ́ ó wà ọkùnrin tó sì wà honest wà pé àwọn àtìyàwó wọn ní but ó máa try á sì ṣàṣìṣe kékeré kan but àwọn kan ṣe wà pé wọ́n ṣe pé ìyàwó wọn nìkan but wọ́n sì máa ṣe obìnrin ọkọ sì máa ṣàṣìṣe kékeré kan so àwọn obìnrin tó pé wọ́n sì máa ń gbé sọ́kàn pé ọkọ mi kò lè fẹ́ lò kankan tó bá padà á rí pé ọkọ yẹn ṣe kínní yẹn ó máa hit wọn níbi tí ò dáa sèmi wọ́n fi sọ́ngbà yẹn kó dẹ̀ nìkan tó ṣẹlẹ̀ tèmi fi wá kọ kínní yẹn pé kọ́ máa register sí mind wọn pé tọkọ mi bá ti lọ tó bá ti dé padà òun lọkọ mi ọkùnrin mi wà tẹ́ pé me and my wife ni o but nínú 100% ọkùnrin 98% 98% wọn lè sọ fún mi pé mi ẹ mọ̀ ó póríṣiríṣi mi kò fẹ́ láti fẹ́ yàwó léyàwó ẹ̀ o but ó sì máa yí nǹkan jẹ́ ń ta then àdúrà tẹ̀ kọ́ máa gbà pé ẹ ṣáà yín jẹ ní má jẹ́ kó dóhùn
òun yẹn ni pé kó má doyún. kó má doyún. kó dẹ̀ máa ọkùnrin mi ò lè ṣe mistake láti gbé ìyàwó mi wà kóun fẹ́fẹ́ ìyàwó mi lè ìyàwó òun but agbákin ṣìnà ní níta kò dẹ̀ affect ilé ẹ̀. wọ́n lè má gbóòórùn ẹ̀ gan lé. wọ́n lè smell ẹ̀. bó ṣe àwọn tó wá tún wá ń ṣe pé ilé wà nísìnyí yẹn ọjọ́ alẹ́ wọn máa hard gan. bẹ́ẹ̀ ni. kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀. because èèyàn tó fẹ́ sílé tó bímọ fún ẹ ìgbà kó tó dípò bímọ níbẹ̀ ṣe jọ ń ṣe ó bímọ tó ti fẹ́ sílé tó dípò tí ń rà wọn kan ta ó ṣe kúkú nǹkan tó ń rí ń ta yẹn tó dẹ̀ fi pé kò sí nílé ó ní bó ṣe lè báyàwó ẹ̀ sọ bóyá ìmúra ẹ̀ lò láìkì mu sọ fún bóyá bákan ló ń ṣe jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ lómi ò ní sọ ó prefer kó máa lọ ṣe níta yẹn owó lè tún máa ná ń ta ó pọ̀ tó bá délé ó máa mú story ilẹ̀ ẹ wá ní pé kọjá lé manage yẹn náà ò dáa ẹ wá ní pé kọjá alẹ́ wà òkè ọjọ́ alẹ́ ò lè wà òkè. ó tiẹ̀ ti ṣáná sí láti ilé tó so nǹkan tá à ń gbìyànjú láti sọ ni pé all men cheat. mi sọ pé all men cheat because tẹ́ bá ti sọ pé 98 ṣe àgọ́ 50-50 half ni but nǹkan tó bá ti mú 98 ṣá all men nìyẹn excuse me plus Mr. Kazeem plus TK plus Justice AY Shako Mr. Taofik all of them are here wọ́n gbọ́ yín o kọ́mọ́dé ọmọ yín tẹ́ bá ń lọ. ó dé alákòótán ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín kí ni deal breaker fún yín a man who cheats or ẹni tó ná ìyàwó ẹ̀. mi ò fẹ́ ẹni tó ná ìyàwó ẹ̀ o ẹni tó ná ìyàwó ẹ̀ ò dàbọ̀ ọkùnrin tó bá ń cheat kò tún dáná bọ̀ àdúrà lèèyàn máa fi tì fún because ẹlòmíì tó ó ti wà nínú blood ẹ̀ kò sí bóyá fẹ́ ṣe tó bá fi pé torí ọkọ ẹ̀ ń cheat lè fẹ́ kẹ́rù kò lé you are on your own o ó ní bó ṣe lè work it out ṣe pé ó máa ṣe ojú ẹ̀ ń ta ni bóyá ní style tó yẹ kó máa fún lọ sí online kó lọ wo àwọn ọmọ tó yẹ kó máa ṣe fún ṣe understand at least ẹni tó fẹ́ sílé ó máa mọ nǹkan tó fẹ́ àsìkò tí kò fẹ́ náà. ẹlòmíì máa ń fara pamọ́ àwọn obìnrin tó máa ń sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ sí pé tó bá jẹ́ style àwọn obìnrin kan ní àtàwọn bá jẹ́wọ́ fáwọn ọkọ wọn pé a wò pé àwọn ti já síta ọmọ ìgboro lòun aṣá lòun àwọn ará máa ṣe missionary mommy and daddy a máa tẹ̀lé mommy and daddy. ẹ̀kọ́ tí mi máa rí ó ṣe máa fi pé tó bá gbé style kan wọ́n kọ́ máa fi kò sí já síta ó ní láti máa wọ́n máa update style ẹ̀ nígbà kan mo ti sọ́rí mo ní wò tó bá ń fọ́kọ ẹ ní iṣu àtẹ̀yìn tó bá yá lọ sí fried rice sí jollof fries every time lè máa fọ́kùnrin ní carbohydrate ẹ máa ra ọsàn sí ẹ fún wọn ní protein ẹ fún ṣe understand so nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti fẹ́ sílé bóyá ẹ̀ tí ì ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ tó di pé fẹ́ra yín sílé tẹ́ bá dé yẹ kó yé pé bébí èmi gan àmúwà ń ta ikú àjọkú ni o so wọ́n máa ẹgbẹ́ kí vibe kó máa wà boring so tó bá gbé kinní yẹn wá ọkọ oníwò pé ibo ló ti ń gbé bọ̀ tó bá ti ń wà boring tó wá gbọ́ wà pé ìjọ wo lo tó bá tún rò bẹ́ẹ̀ náà jẹ́ kó rò bẹ́ẹ̀ náà ó upgrade ni. káwọn ọkùnrin máa gba upgrade nìyẹn kó máa gba upgrade torí mo mọ̀ pé nínú àgbo tó pọ̀ tẹ̀ ń ta nígbà àfàtọ́ wà ọ̀pá ìyẹn bí fàbẹ́jà bí kọ́ṣà àjágbọ́n ẹ̀wọ̀n alákòótán kí ni ká máa retí látọ̀dọ̀ Kudirat Ogunro ìyẹn nípa sinimá ṣẹ́yìn náà lọ sinimá ni àbí orí Netflix láti máa pàdé yín ṣe Prime ni àbí YouTube tẹwàá yẹn náà a tún gbé pẹ́ẹ́lí jù báyìí lọ sí. Lágbára Ọlọ́run very soon èmi náà ti ń pọ̀ báyìí mo ti ń burú sí i mo ti ń ṣe understand. ẹ wọ yín tèmi ọdún tí Ọlọ́run má kọ́ bókun ló ń sọ̀rọ̀ èmi náà ń kú pọ̀ ẹ̀ báyìí tèmi ṣe wà ibi tèmi bá ń lọ lèmi ń lọ mi kì í ṣe copy mi dẹ̀ kì í ṣe nǹkan torí pé kinní kan ṣe mo fẹ́ ṣe life tèmi máa ń tò ní mo lè rẹ́ pé mo fẹ́ lọ bẹ̀yẹn kí n sọ pé wo tó bá ti di in 2 months mo fẹ́ lọ ẹlòmíì lè lọ in 2 days tó bá débẹ̀ in 2 days wàláhì inú mi máa dùn tó ìjọ tá bá ti gbàdà máa rò ó pé orí sáyé bá gbé wá títáyé gbé wá kọ́ ni Kẹ́hìndé gbé wá ìjọ yẹn bóyá ìfẹ́ ò bá pọ̀ kò sẹ́lómi kan wá ṣe nǹkan òun náà fẹ́ sáré ṣe kinní yẹn ṣé o fi pé tó bá ṣe bẹ́ẹ̀ ó máa work fún ẹ bọ́ ẹlòmíì ò kì í mọ̀ so life tèmi ní pé tí má fẹ́ ṣe nǹkan mo máa ń take time mi o bá sáré lọ ṣe kinní yẹn jù mí lọ ṣé tí má máa fi ṣe tèmi yẹn style mi àti jáde so tí mo ṣe máa ń ronú nìyẹn tọ́rọ̀ mi bá ara aṣọ léènì ojú mi ò kí ń wọ̀ o inú mi máa ń dùn pé aṣọ yìí mo like mi náà fẹ́ ra o mo lè sọ but tí bá máa ra tèmi mi tí lówó yẹn o but tí bá máa ra tèmi ṣe àpò ìgbà òun ti rà ṣáájú èmi tí bá máa ra tèmi yẹn style mi àti wà bọ́n mo yàn kí n ronú bẹ́ẹ̀ ló fún mi lè mi lọ sáré mọ́tò tákọlù kẹ̀kẹ́ so tèmi ṣe máa live live. last question kò ní dá kí n má bí wọ́n ní bí gbogbo àwọn ọmọlẹ́gbẹ́ yín gbogbo àwọn sàwáwù yín sẹ́ẹ̀tì yín nínú industry bọ́n yín máa ń rìn kiri tán lọ wájú tán lọ ẹ̀yìn ní Àbújá ọ̀la London ọ̀túnla Cairo bọ́n ṣe ń lọ tán lọ ẹ ti gẹ̀ẹ́tì wọ́n láàbòrúkọ yín bẹ̀ pé ṣé home training ló fà ni àbí ẹ̀yin náà ti lọ rú ẹ̀rí tán já yín kulẹ̀ tẹ̀wá wò kó dà mí ò lọ mọ́. èmi máa ń lọ
then nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé èmi ò really like ká máa travel à ń lọ lóyìnbó mo love Nigeria o wọ́n fi gbogbo yàpọ̀ tó jẹ́ kí n fi love Nigeria ni pé ìlú òyìnbó ni mo sọ. ìlú òyìnbó náà lẹ́ ń sọ. ìlú òyìnbó ni mo sọ. ẹ̀hún náà mo ń sọ. really mo sọ. ṣé lóyìnbó la fi wé àwọn ọkùnrin yẹn. èmi ò ewé lẹ́sùn kò yé mi mọ́. Mo ti sọ yín nù kẹ́. Wọ́n ní ó dá ẹ jẹ́ ká nà flat. Wọ́n láwọn ọmọ kan wà ká sójú abẹ́ ń kó jáde. Ẹ láìkẹ́ bẹ́ẹ̀. Wọ́n láwọn sex yín kan wà àwọn colleagues yín kan pé wọ́n máa fẹ́ Ìdòwú ní Monday wọ́n á fẹ́ Táyé ní Tuesday wọ́n á fẹ́ Kọ́lá Wednesday Chibuzo aṣẹ́wọ́ sí wọn Thursday kódà Gàfárù gan máa pè wọ́n Friday. ẹ̀mọ́ tèmi rí nínú ọ̀rọ̀ yẹn ni pé àwọn èèyàn máa sọ pé àwọn tó ń ṣe tíátà nípa aṣẹ́wó ni wọ́n so kí nìyẹn máa ń dùn mí ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ kò ṣe pé aṣẹ́wó ni oní tíátà bọ̀kọ́ tèmi wá padà rí gẹ́gẹ́ bí pé mo ti ń ṣiṣẹ́ kí tó máa ṣiṣẹ́ àgbo yìí mo ṣe salon mo ní hairdresser shop tí mo ti ń ṣiṣẹ́ tí mi mo tún fẹ́ ṣe rí tí èèyàn bá ní iṣẹ́ kún iṣẹ́ fíìmù tá à ń ṣe yìí ó máa jẹ nǹkan tí ò yẹ kó jẹ mi mọ̀ bóyá mo gbé dáadáa téèyàn bá ní iṣẹ́ kún iṣẹ́ fíìmù yìí ṣe pé lómi àdúrà tó fẹ́ máa ń gbà pé wọ́n lọ́hùn jọ má fún mi ní fíìmù tí ò sówó kò sáwọn fíìmù kan wà fíìmù yẹn kò sí nǹkan kan lá account ṣé fíìmù la fẹ́ jẹ ni àwọn dẹ̀ gbọ́dọ̀ láti máa upgrade so owó tó yẹ kó tún fi ṣe kíní wọ́n tún fi upgrading bó tó bá ń ṣiṣẹ́ fíìmù yìí tó dẹ̀ níṣẹ́ tó ń ṣe wọ́gán ló máa fọkùnrin ṣakọ so tó máa sọ pé ó fẹ́ kíní kan ẹlòmíì iṣẹ́ fíìmù yìí ló fi ń survive kò sí ìkùn mi ọ̀bá ti pèsè location so nǹkan tó bá ní pé fẹ́ fún nǹkan mi kó máa lọ so à ń ṣe oníṣìnà o à kì í ṣe oníṣìnà bọ̀tẹ́ bá rí sìn nílọ́sọ̀ wa ti change CEO ti pọ̀ CEO ti pọ̀ gan àmọ́ CEO tó ń taṣọ àmọ́ CEO tó ń ta bàtà ní kálukú tí ń ṣiṣẹ́ báyìí CEO ní ìdẹ̀ ní oríhò CEO náà CEO ní. ẹ ṣe olóòtú. látọ̀dọ̀ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ AK Media Studio torí àwọn CEO wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ fún yín pé kẹ́ má bínú kó kéré o ẹ ṣé o CEO tó dáńtọ́ lẹ́yìn ẹ ṣe mú yangàn. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ Oyinmomo iléeṣẹ́ yóò ní jóná o mo dúpẹ́ tẹ́ pè mí mo dẹ̀ dúpẹ́ tèmi náà wá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo bá ń bí wọ́n ti ṣe mí lálejò gan-an ifo àti mo sì ti gba check ẹ ṣé gan. ẹ̀rọ lọ bọ́ kí lè má láì nínú ọkùnrin. nínú ọkùnrin. kò wọ́n ọmọ mi lọ́wọ́ kò dá. ẹ mọ̀ tí mo ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní pé nǹkan tó yẹn sọ mi ò ẹ ti gbóhùn sókè ọkọ máa láìkì ẹ wò èmi ò lè fi ọkùnrin ọkọ mi sìn ó lè tà tẹ̀kanlẹ̀ gbọ̀n. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń tàgbò. bẹ́ẹ̀ ni ọkọ mi ò kí máa gbọ́ o. wọ́n máa gbọ́ ó lè factory fitted ni. àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni. ẹ wò ẹ wá máa lọ. kí máa lọ. ẹ máa lọ bọ́kọ yín. ẹ lọ bọ́kọ yín ẹ lọ ṣe style. ẹjọ tẹ́yìn yẹn bá nídìí coach tutor wọ́n ti lọkọ̀ rẹ̀ di so gbogbo style wọ́n lè kọ́ yín. torí nígbà tá a wo online lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní site collabo site tí wọ́n ti bára wọn sùn òun ni second most popular site táwọn Nàìjíríà máa ń lọ third one first one Google second one Sportybet third one na collabo ṣe ti yín ní nǹkan. Mr. Kazeem collabo ṣe ti yín ní nǹkan ẹ ṣàlọ́ra wojúlé ẹ̀rọra jẹran ẹlẹ́ran ẹ̀rọra mọ́mi olómi. ẹ wọ ṣé mo pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ pé tí ó bá sínú láìfù èèyàn kò tí láìfù èèyàn tí ì pé ọkùnrin tó lówó tó ní gbogbo ẹ̀ tí ó collabo kí ló wá ń ṣe ilé ayé kò sí kankan tó ń ṣe bẹ́ẹ̀ ni òun ló ń jẹ́ kẹ́mi gùn ẹ glow gbogbo ẹ think straight. No na collabo ẹ wà lọ́mọ collabo ẹ má lọ lè yí jà ẹ̀yìn wa lórí ètò Oyinmomo Anirejo báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lè mú lérò wípé bá a ṣe ti mú wá fún yín ẹ̀yin náà ti jẹ̀gbádùn ẹ̀ lóòótọ́ Kudirat Ogunro wọ́n ń ta àgbo wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ míì wọ́n ṣe iṣẹ́ dresser wọ́n tún ṣe iṣẹ́ eléré àgbéléwò àmọ́ bóyá ẹ̀yin tẹ́ ní ìpèníjà ara pàápàá jùlọ nínú the other side ti gẹ́ẹ̀tì ẹ lè kàn sí wọn wọ́n lè bá yín wá solution ti problem yìí lọ́la Ọlọ́run kí Ọlọ́run dẹ̀ gbà fún wa òun náà ni orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ẹ mọ̀ wípé mo máa ń sọ fún yín ibi tí wọn bá ti pè é sí má débẹ̀ ọ̀rọ̀ tí wọn bá ti gbé kọjá etí ẹ̀ má dà sí wọn ò fẹ́ kó mọ̀ nìyẹn ibi àyanjú ràn lọ ti fún bọ̀dà tájù ní blow ní eyín a ṣe ń wá doctor dentist tó máa bá wa fix eyín ike fún wọn wọ́n dẹ̀ ní igi ló wà nígboro àní òkè tó bá jẹ́ igi náà ni wọ́n á ṣe kí ni wọ́n á fẹ́ eyín ẹ̀ remember to mind your business and drink water ó dìgbà o.